ètò yín ètò wa àrà Elédùmarè síwájú ohun gbogbo mojúbà kọ́dà ṣẹ̀dá ọba dániwáyé ẹlẹ́bùrú ìkẹ́ ọba tó fara tì bí òkè ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba ògbénu wúndí aṣọlá ògbénu adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénu ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí èmi náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín aya yín Ọlámídé Àyànyínká aya Ọlásànlóyè ọmọ wọn nílùú Ìrè ọmọ ajílù bí òkun alùgbùlùgbù ọ̀sà bá ṣe bí òkun òlọ́yẹ́nu ajílù bàbá rẹ̀ ẹ wo gbogbo ẹ̀yà ara lé ṣe rí ohun tí mo mú wá sórí ètò lónìí àlejò pàtàkì tí mo gbé wá sórí ètò lónìí àlejò tẹ máa gbádùn ọ̀rọ̀ ẹnu wọn ni kódà òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólóko ẹ wo gbajúgbajà ni wọ́n tó jẹ́ wípé mo mọ̀ pé tẹ̀yìn ara lè bá rí wọn lásán inú yín á dùn àyàn yín á kalẹ̀ ẹ wo ẹ jókòó ẹ mú jókòó kẹ mú gbogbo ohun tí ẹnu ń jẹ kẹ kò síwájú kẹ wá bá wa bá ètò yìí lọ títí dópin ẹ mọ̀ kó díẹ̀ o ẹ wò tán pátápátá àlejò wa lónìí òun ni Àṣàfà Salamot ní orúkọ wọn èyí tí gbogbo ayé mọ̀ sí Small Mummy Small Mummy ẹ wò ẹ jẹ́ kí n jẹ́ kó sọ̀rọ̀ torí pé ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kó fẹnu ẹ jẹ́ kó fi sọ orúkọ wọn kó sì kíra wọn délé. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Small Mummy ẹ káàbọ̀ sórí ètò ààrẹ Elédùmarè. ẹ ṣeun ìyá wa. mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kí gbogbo aráalé kí wọ́n gbọ́. Mo kí gbogbo ẹ̀yin aráalé tẹ̀ ń wò wá mo kí yín wípé ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní dùn. Èmi ọmọ yín náà ni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni ń gbọ́ owó lórí social media. Èmi ni Màlẹ́bù Ẹ̀sà Ògún ọmọ arójòjòyè ọmọ arójògbéyàwó ọmọ Baṣọ̀run àìfọkànsìn tí ń fàyè wọ̀sà ọmọ ojúlẹ̀mú ọkọ́ ọmọ ọ̀tá ilégbèje àdá ọmọ òkè òjẹ òkè òmu òkè ní ìrẹ́gúlẹ̀mú ọkọ́ àárọ̀ màdàrún èmi gangan ni Àṣàfà Salamot tí gbogbo ayé mọ̀ sí Small Mummy. ìmí ń dìde ọlọ́run ló ní kẹ́mi gan mo rí kí n sọ̀dọ̀ wa bí bẹ́ẹ̀ kojú ò bá máa tì mí pé nígbà Small Mummy kira wọn délé kí lèmi wá ń ṣe ẹ̀wọ̀n ẹ káàbọ̀ sórí ètò àrà Elédùmarè. ṣe rí pípẹ́ tí mo pè é lónìí mi ò pè é fúnkún mi ò pè é fárùn ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí àwọn aráàlú àwọn olólùfẹ́ yín àwọn olólùfẹ́ mi kí wọ́n mọ̀ nípa yín àwọn kan níta ní jẹ́ Small Mummy bíbò ta ló ń jẹ́ bẹ́ẹ̀ mo wá fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ yín délédélé mo fẹ́ jẹ́ kẹ́ ẹ sọ nípa yín ilé ìwé wo gangan lẹ́ ń lọ. Orúkọ iléèwé tí mò ń lọ òun náà ni Adédòkun International School. apá abo nìyí wà. Apá Ṣàngó níbẹ̀ wà torí Ṣàngó làwa bẹ́ẹ̀sì so ibi Ṣàngó ló wà. ìgbà bẹ́ẹ̀ mo fẹ́ bèèrè pé mélòó ní iṣẹ́ ìlàkọ̀bí ni àbí àbígbẹ̀yìn. Èmi gangan ni àbígbẹ̀yìn àwọn òbí mi. ìyẹn náà dáa á jẹ́ pé ẹ̀yin gangan lẹ mú ẹ̀yin lẹ gbádùn gbogbo bẹ̀ lẹ́ ń jẹ gbogbo adùn bẹ̀ ìyẹn náà dáa. ẹ̀yin làbígbẹ̀yìn. Bẹ́ẹ̀ni. báwo ni eré adẹ́rìn-pòṣèré yìí báwo ló ti bẹ̀rẹ̀? Ó bẹ̀rẹ̀ náà ni torí pé ní mo rántí nígbà kan tí ẹ̀gbọ́n mi kan wà wọn ò kí ń lọ church wọn ò kí ń lọ mosque wọn ò kí ń lọ síbi kankan so níjọ́ yẹn mo kàn rò pé ẹ̀gbọ́n mi yìí ẹ ti ẹ jẹ́ n gbàdúrà fún yín gan bóyá ogun ayé yín máa lè ṣe mo bá ní gbogbo ogun Instagram Facebook social media Snapchat tí ò jẹ́ kí wọ́n rántí Olúwa lónìí mo pàṣẹ kí wọ́n máa jáde àwọn pàtẹ pé kí lọmọ yín sọ àwọn kọ̀ rẹ́rìn wọ́n lọ síbi iṣẹ́ ìgbà tó wá padà dé nírọ̀lẹ́ lọ́wọ́ ni nǹkan tó sọ láàárọ̀ yẹn àdúrà yẹn tó ṣe fún mi yẹn wá tún ṣe bọ́yẹ snap mi nìyẹn tó yẹ post sí social media so fídíò yẹn dẹ̀ go viral láti gbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kárakára láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. ẹ má bínú ti bá bẹ̀rẹ̀ ẹ ní kí ogun ayé wọn yẹn kó ṣẹ́ kí wọ́n máa lọ ẹni tó ti wá ṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ sílé ìjọsìn. bẹ́ẹ̀ni Ọlọ́run ṣeun ẹ gbàdúrà fẹ́mi náà kẹ́ ẹ tó lọ kí gbogbo ogun ayé ti náà kó ba lè ṣẹ́. kò sí wàhálà. ẹ̀yà ni mo rò bí ẹ gbádùn ọ̀rẹ́ nu Small Mummy mo tún fẹ́ bẹ̀rẹ̀ Small Mummy nígbà tẹ́lẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ eré adẹ́rìn-pòṣèré yìí ìyàwó làwọn òbí yín kọ sí.
ìgbà tí mo sọ fún un pé èmi náà máa láìkẹ́ bóyá post àwọn èèyàn máa láìkẹ́ èmi náà máa ti ń láìkẹ́ ó ní kò sí wàhálà ṣáà máa ṣe lọ nǹkan tó kàn sọ ni wípé kọjú mọ́ iléèwé ẹ̀ kó máa kàwé dáadáa àmọ́ eléyìí náà tó ń ṣe yìí náà òun náà dá àwọn fọwọ́ sí. wọ́n fọwọ́ sí. bẹ́ẹ̀ ni. ìyún náà dá tó bá tiẹ̀ dé bí gbogbo òbí ṣe máa ń ṣe ni ṣé ò bá dáa àwọn òbí òmíràn tiẹ̀ ní gbà láàyè wọ́n á ní rárá o ó mú kan náà ó ṣèkan náà kó o tó ṣèkan ẹ wò ó mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí yín mo dúpẹ́ tẹ́ ẹ bá délé ẹ bá mi kí wọn pé wọ́n ṣe ó. kò sí wàhálà. àwọn fẹ́ béèrè ìbéèrè kan pé nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ eré adẹ́rìn-pòṣèré ǹjẹ́ a ti rí gbà kan rí látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ di àsìkò tá a wà yìí bóyá ẹ ṣe mọ́mì ni o àbẹ̀ṣẹ̀ dádì tí wọ́n bá yín wí tí wọ́n sì máa ń nà yín. rárá wọn ò kì í nà mí mọ́. wọn ò kì í nà yín kí ló dé. torí pé mi ò tiẹ̀ mọ̀ dí torí mi ò mọ̀ bóyá mi ò kì í ṣẹ̀ níbọ̀ wọn ò kì í lù mí ṣá. wọn ò kì í nà yín tẹ́ bá wá ṣe nǹkan tó tẹ́ ṣe kan tó dùn wọ́n tí wọ́n fẹ́ẹ́ lè sọ̀rọ̀ pé wọn ò nà yín náà. wọn ò nà mí ọkọ lè ní ìwọ ọmọ gbígbẹ yìí nǹkan tó ṣe nísìn ìwọ ọmọ nǹkan tọkọ máa fi bú mi yẹn pé mo gbẹ mi ò ní jẹun nǹkan tọkọ máa fi bú mi yẹn tí inú bá ti ń bí wọn. ẹ kì í jẹun ṣé ẹ nífẹ̀ẹ́ oúnjẹ ni àbí ó kọ̀ wọ́n ní kẹ́kọ̀ọ́ má máa jẹun. mo nífẹ̀ẹ́ oúnjẹ o rárá o lápá kan náà mo fẹ́ máa gbàwẹ̀ fún àwọn aráalé ẹ̀yin ò mọ̀ pé mi ti gbàwẹ̀ 9,999 ẹ rí i pé mi ò rọ̀bọ ni mo gbà torí ogun ayé àwọn èèyàn náà ni. torí kógun ayé wọn bá lè tètè ṣẹ́. bẹ́ẹ̀ ni. torí pé small mummy ń gbàdúrà ẹ ṣáà máa rántí nínú àdúrà torí ìgbà wo lẹ lọ gba 9,900 and kílẹ̀ pé yẹn náà. mo ti gbà yẹn àmọ́ oṣooṣù la máa ń ṣe. oṣooṣù lẹ máa ń gbà. bẹ́ẹ̀ ni. mélòó lẹ wá ń gbà lọ́jọ́ kọ̀ọ̀kan. ọjọ́ kọ̀ọ̀kan mo máa make sure pé mo gba 1,000. ẹ̀mí mímọ́ ẹ̀mí àwọn wòlíì ẹ̀ sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ̀yin ará lé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn mo rò ẹ mọ̀ ìtì lẹ́rìn jù débi tẹ́ ẹ tàkìtì lórí àga ibi tẹ́ ẹ jókòó sí ẹ wo ẹ tí gbọ́ kọ̀ọ̀kan lẹ́nu small mummy o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ ẹ̀yẹ bọ̀ lápò ni ẹ wo ẹ tí gbádùn ètò yìí ẹ jókòó kẹfẹ̀yìntì gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá à ń padà bọ̀ ẹ jẹ́ ká sílé dókè náà ná. Ìrọ̀rùn dé fún gbogbo kọ́lékọ́lé fún ẹni tó fẹ́ láti ṣe alumí ilé rẹ̀ ní owó pẹrẹu bíi aluminium fish sheet, Gerard roofing, tiles, aluminium window, aluminium sliding doors, water connector. Ẹ má dààmú ẹ má rìn jìnnà ẹ kàn sí SS Tivlum Aluminium Global Industry sórí nọ́mbà wọ̀nyí 08038369146 tàbí 09023789843 lẹ́ẹ̀kan sí 08038369146 tàbí 09023789843 tàbí Olamide Stephen 1980@gmail.com. SS Tivlum Aluminium Global Industry ni mo guarantee yín. gbogbo ẹ̀yin ará ilé ẹ káàbọ̀ padà sí orí ètò yín ètò wa Àrà Elédùmarè àlejò wa náà ló ṣì wà pẹ̀lú wa small mummy ẹ wò ẹ jókòó dáadáa o kẹ má bàa ṣubú mo sọ tèmi o kẹ má ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe pẹ̀lú small mummy ló jẹ́ kẹ ṣubú lórí àga ibi tẹ́ ẹ bá jókòó sí small mummy ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Àrà Elédùmarè mo fẹ́ béèrè pé tá bá rí bíi ọdún bíi 10 sí 20 ọdún sínsìn ibo ni ẹ wò pé ó yẹ kẹ́ ti bára yín. ibi tí mo wò ó yẹ kí n ti bára mi. bẹ́ẹ̀ ní nǹkan bíi. ọdún 10 sínsìn sí 20 ọdún 10 to 20 years. ìbéèrè ńlá lélẹ́yìí o èmi fúnra mi ò mọ ibi tó yẹ kí n ti bára mi àmọ́ mo mọ̀ wípé ibi gidi ni màá ti bára mi. yàtọ̀ sí adárìn-pòṣèré tẹ̀ ń ṣe yìí adárìn-pò ènìyàn nǹkan wo lẹ tún wò pé ẹ ó tún ṣe mọ́ iṣẹ́ yìí. ṣé tí n bá dàgbà. tẹ́ ẹ bá dàgbà àwọn nǹkan wo lẹ ń wò pé ti bá dàgbà o yàtọ̀ sí wípé mò ń dẹ́rìn pa àwọn ènìyàn ìkan báyìí ni mo tún fẹ́ mú mọ́ àbí ìkan báyìí ni mo tún fẹ́ ṣe. yàtọ̀ sí pé mò ń dẹ́rìn
pa àwọn èèyàn pé mò ń jẹ́ kí wọ́n máa lè mọ̀ dẹ́rùn pa wọn. Iṣẹ́ tó wù mí kí n ṣe tí n bá dàgbà òun náà ni doctor. Kódà mo fẹ́ fi dá yín lójú wípé kò sáláàárẹ̀ kankan tí wọ́n máa gbé dé ọ̀dọ̀ yín. Tí ẹ bá ti sọ ọ̀rọ̀ kan kíá lára rẹ̀ ó yá pẹ̀lú àwẹ̀ 9,910 máa ń gbà yìí. Aláàárẹ̀ kan kò gbọ́dọ̀ lò kọjá ọjọ́ kan ní ọsibítù yín. Tó bá tó ọjọ́ kan gan tiẹ̀ ní ìtẹ́ tó sọ yẹn pẹ̀lú àwẹ̀ tí mo máa ń gbé ilé iná rárá mo máa sọ yẹn. Bí ìṣẹ́jú bíi mélòó ló máa wá lò? Ká tó ṣẹ́jú báyìí ká tó là ara wọn ti yá. Gbogbo ẹ̀yin ará ilé ẹ wo ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu. Small Mummy wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá gbé wá sí ọsibítù àwọn nígbà yẹn o táwọn bá dàgbà àwọn ní kíá báyìí lára àwọn máa yá nítorí gbogbo àwọn àwẹ̀ táwọn ti ń gbà sẹ́yìn kíá ni àwọn yìí ò rí iṣẹ́ rẹ̀ ní ara wọn lágbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ sì débi gíga gbogbo ibi rere tí ẹ̀ ń ro kan re sí láti dé ẹ̀ débẹ̀ ẹ̀ tún jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ a fẹ́ béèrè pé ṣé kò sí bẹ́ẹ̀ tí ń ṣe báyìí tẹ́ ẹ̀ ń lọ sílé ìwé tẹ́ ẹ̀ ń dẹ́rìn pa àwọn èèyàn tẹ́ ẹ̀ ń post sórí Instagram yín YouTube yín gbogbo ẹ̀rọ ayélujára yín pátápátá ṣé kò sí bóyá ìdíwọ́ ìdènà bóyá ọjọ́ kan ẹ̀ fi lọ léèwé àbí ẹ níbì kan tó yẹ kẹ́ ẹ lọ ṣé kò sí kankan tó ń dí yín lọ́wọ́ ẹ̀kọ́? Kò kí ń sábà sí torí most times tí bá fẹ́ ṣàwọn skit mi náà mo máa ń jẹ́ kó jẹ́ weekend àbí tí bá fẹ́ lọ sí show boy tó bá wá jẹ́ kàráǹgídá o tó bá jẹ́ pé ijó ilé ò ní fi lọ school màá mọ̀ pé tí bá máa fi dé tí bá máa fi lọ sí ilé ìwé mi padà màá ti lọ bá àwọn ará ẹ̀kọ́ mi tàbí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ti kọ́pì àwọn nóòtì yẹn màá kọ́pì ẹ̀ lọ́wọ́ màá dẹ̀ lọ bá olùkọ́ wa fúnra wọn pé ẹ jọ̀ọ́ má bínú màmí ò sí ní ilé ìwé ní ìjọba ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí eléyìí dé ẹ bá mi là. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin aráalé pátápátá gbogbo ẹ̀yin àbúrò mi gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ lẹ ń gbọ́ yìí ẹ má torí wípé ẹ̀ ń ṣe kankan kẹ́ wá máa fi kan dí kan lọ́wọ́ gẹ́gẹ́ bí Small Mummy ti sọ wọ́n ní táwọn ò bá ráyè lọ síbì kan àwọn máa gba ìyọ̀ǹda àwọn ó sì lọ. Wọ́n ní ẹni bá fẹ́ máa tó bá máa ṣe oríire láyé ẹni bá máa là ní máa tọrọ gáfárà láti fi ìkan dí ìkan lọ́wọ́ ní gbogbo ìgbà. Small Mummy mo tún padà sọ́dọ̀ yín torí wípé lónìí mo múra yín wá ni mo rò pé ẹ múra tèmi náà wá. Bẹ́ẹ̀ni. Ẹ múra mi wá. Bẹ́ẹ̀ni. Small Mummy o tá bá rí i pé ẹni ẹ̀ ń ṣe eré orí ìtàgé ṣé mo tiẹ̀ gbọ́ orin yín kan mo wo orí ẹ̀rọ ayélujára èyí tí a mọ̀ sí YouTube mo rí Abidi Olówe ọjọ́ náà mo jó mo rẹ́rìn-ín mo rí bẹ́ẹ̀ ṣe kí àwọn oríkì kí oríṣiríṣi oríkì ìlú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ kì mí lónìí o. Small Mummy ẹ máa kì mí lónìí ọmọ Ọ̀ṣun ni mí ẹ jọ̀ọ́ ẹ wóríkì tó bá mi. Ọmọ Ọ̀ṣun ni yín kí n wóríkì tó bá yín. Bẹ́ẹ̀ni oríkì Ọ̀ṣun ẹ kì mí. Mi ò wá ní kí yín bí màá wá lọ ṣe ti yín separately màá wá send ẹ sí mi. Ẹ fi ránṣẹ́ sí mi ó yẹ kí díẹ̀ fún mi bí. Kí n kí díẹ̀ fún mi kò sí wàhálà rẹ níbo lọ́ṣun. Ọmọ Ìré ni mí ọmọ Ìré alálùbọ́sà. Gbogbo aráalé exam ti dé báyìí o tí wàhálà o. Mo ṣàmọ̀ pé tí n bá máa kì màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ọmọ alálùbọ́sà ọmọ dúdú tí ń ṣàìn ìyẹn náà ẹyọ. Ìyẹn wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Lára oríkì. Báyìí wọ́n máa ṣe nìyẹn. Ó dà mò ń gbọ́. Ọmọ dúdú tí ń ṣàìn ọmọ tó jókòó tó mú rèkẹ̀rẹ̀ dání ọmọ tó ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn. Mama máa kì í nìyẹn. Mò ń gbọ́. Mi ò tí ì tòun ṣe bẹ́ẹ̀ ni pé kí n kí díẹ̀ fún. Ó yẹ máa kì í lọ mò ń gbọ́. Ó ti tó náà. Kò ì tó. Gbogbo ẹ̀yin ará ilé ṣé ẹ ti gbọ́ Small Mummy wọ́n ní oríkì tèmi nìyẹn pọ̀ ọmọ tó dúdú tó ń ṣàyìn tó tún múrò kẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ gbọ́ sóríkì ọmọ Ọ̀ṣun nu. Ẹyin ni mo kì í fún oríkì. Oríkì ìtọ̀dọ̀ mi fúnra mi. Ìtọ̀ṣun o.
ìyẹn náà da ẹ ṣé mo dúpẹ́ tẹ́ẹ̀tì ẹ̀ ní mo dúdú ọ̀pọ̀ èèyàn ni mo ń wò bí ẹni pé mo funfun torí bẹ́ẹ̀ mi gan wàwọ̀ mi mo máa wò pé ọmọ ló pupa tó yìí ṣùgbọ́n nígbà tẹ́ ẹ wá ní mo dúdú kódà ọ̀dà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ará ilé pátápátá ọ̀rọ̀ ni small mommy ti sọ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu small mommy mo wá fẹ́ béèrè lọ́wọ́ yìí wípé tí a bá rí bóyá bàbá yín ni nígbà tẹ́ bẹ̀rẹ̀ gbogbo à ń jáde à ń ṣe kínní ǹjẹ́ a rí ọjọ́ kan tí bàbá yín ti ní gbogbo ìgbà ló mọ jáde ni àwẹ̀ ó yá jókòó mẹ́rin lónìí ò ní lọ torí mo mọ̀ pé àwa ìyá tẹ́ ẹ bá ti ní ó yá náà nù ó dàbọ̀ mo fọlọ́run sí ẹ láyọ̀ lóde ṣùgbọ́n àwọn bàbá wa ń gbà mí ẹ mọ̀ gbọ́ láyọ̀ ṣé ìyẹn ti wáyé rí. sí èmi o kò tí ì wáyé rí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ mi ò dẹ̀ mọ̀ pé yóò máa wáyé tí n bá ṣe ń lọ ṣùgbọ́n mi ò rí bẹ́ẹ̀. ẹ pẹ́ délé rí ní gbogbo ìgbà tẹ́ bá jáde bóyá ẹ pẹ́ jù kí bàbá yín wá sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ rí bóyá ẹ pẹ́ jù àbí. pé mo pẹ́ jù bàbá mi ò tí sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣàní pé bí ẹ bá ṣe ń bọ̀ ẹ ṣáà máa pè mí ẹ máa pè mí tí àwọn bá ti rí kọ́ọ̀dù báyìí ó yá pápápá àwọn náà ti pè. níbo lẹ wà ṣé ẹ ti fẹ́ súnmọ́lé àbí mò ń retí yín o after bí bóyá 5 minutes wọ́n á tún pè yín. bàbá dáadáa ni lágbọ́rọ̀ Ọlọ́run ó sì pẹ́ fún wa wọn ò jẹ́ wọn ọmọ pẹ́pẹ́pẹ́ iṣu ọmọ ò ní korò lẹ́nu wọn bẹ́ẹ̀ kò sì ní kan irú kí tí bá wà tiẹ̀ wà fẹ́ béèrè á ti béèrè irú ìdojúkọ wo lẹ ti wá rí nínú ìrìn àjò díẹ̀ tẹ́ ti rìn nínú iṣẹ́ adẹ́rìn pòṣèré yìí irú ìrìn àjò irú ìdojúkọ wo lẹ ti rí níbẹ̀. àwọn ìdojúkọ tí mo ti rí níbẹ̀ náà ni wípé nígbà mìíràn ó máa wà tó yẹ pé like ó ní ìtò ṣẹlẹ̀ sí mi ní ìjọ kan másámásá la fẹ́ lọ́jọ́ yẹn so ó wá fi orúkọ mi sínú pósítà tí wọ́n fún pẹ̀lú Alhaji Sule Alao Màláìkà ò torí pé àjọ wà ní inú pósítà mi so ìgbà tí mo máa fi dé ibi tí a ti fẹ́ pàfọ́ọ̀mù ìtorí ṣó alẹ́ ni so mo kúrò nílé ní 7 mo débẹ̀ ní 9 so ìgbà tí máa débẹ̀ a ṣàyẹ̀ pé everywhere dá lọ páfúpáfú èèyàn kankan ò sí níbì kankan kò rí everybody ibẹ̀ kò wà roughly ṣá a wá rí ìyá kan ní ayé bá sọ fún ẹ pé ibi táwa yìí ó wà risky o gbọ́dọ̀ dúró síbẹ̀ ìyá ń ṣàwà mú wa lọ sí ibi tá a máa sùn níbi tá a mọ̀ rí tá a ṣe bí kò sóòtẹ́ kò sí nǹkan kan ìgbà tó wá di àárọ̀ ọjọ́ kejì níyà yẹn wá ń sọ fún ẹ pé kálípa ti pé bẹ́ẹ̀ ni wọ́n á ti ṣe nǹkan fún wa torí wọ́n ti jà àbí wọ́n ti jí nǹkan kúrò lọ́wọ́ wa so ìyẹn náà wà lára àwọn ìdojúkọ tá a máa ń rí. ìyún náà dá ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí àmọ̀ràn wọn lẹ wá ní fún àwọn aráalé fún àwọn ọ̀dọ́ bíi tìyín bá àmọ̀ràn wọn lẹ ní fún wọn fún àwọn tó bá ní ẹ̀bùn láti ṣe kan àbí èkejì tí wọ́n wá ń rí ìdojúkọ. pé ọmọ tó bá ti rí pé ó ní talent tí àbí tó mọ̀ nǹkan ṣe bóyá ó máa ń kọrin ni láti kékeré àbó máa ń lùlù àbó máa ń ṣe anything kọjọ kó má pa talent mọ̀ ẹ́ lára kó túbọ̀ máa encourage ẹni fún gbogbo àwa ọmọ náà káwa náà dẹ̀ máa gbọ́ràn sáwọn òbí wa lẹ́nu káà dẹ̀ máa gbàdúrà àdúrà ló lè ṣe Ọlọ́run máa ran gbogbo wa lọ́wọ́. àmọ̀ràn wọn lẹ wá ní fún àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ tí wọ́n wò pé mo lè ṣe léyìí mo lè ṣe léyìí ẹ ti sọ tàwọn tòbí táwọn ọ̀dọ́ tí wọ́n wò pé mo lè ṣe léyìí mo lè ṣe léyìí àmọ̀ràn wọn lẹ wá ní fún wọn. àmọ̀ràn tèmi máa ní fún wọn ni pé wọ́n tó bá mọ̀ pé mo lè kọrin mo lè jó mo lè ṣe rọra mẹ́yọ̀ kan tó mọ̀ pé ọ̀yọ̀kùn ẹ̀ tí mo fẹ́ mú yìí o màá tì máa ṣe tí máa fi là ń bẹ̀ tó máa fi dójú àmì kan ṣe pé tí bá ti ṣe léyìí díẹ̀ mo fẹ́ bọ́ sílé láti ṣe léyìí díẹ̀ mo fẹ́ rárá ẹyọ̀kan ní ká rárá mú kàdé mi pa máa ṣe dé ojú àmì. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu small mommy gbogbo ẹ̀yin aráalé pátápátá ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátápátá ẹ ṣé tẹ́ jókòó títí di àsìkò yìí small mommy ẹ jọ̀ọ́ ẹ súre fèmí náà torí wípé mi ìfẹ́ jẹ́ kẹ́ ẹ lọ pẹ̀lú gbogbo àdúrà àwẹ̀tẹ́lẹ̀ ti gbà yẹn kẹ́ má wàá súre fún mi láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó yá ẹ súre fún mi ẹ jọ̀ọ́ ẹ dákun Ọlọ́run mo fi bẹ̀ yín. ẹ jọ̀ọ́ nínú èmi àti Táyọ̀ ta ló yẹ kó máa súre fún mi. ẹ mọ̀ pé àmì ìfàmìhàn oróyàn ó yàtọ̀ síra wọn
òróró tọ̀dọ̀ yín yàtọ̀ sí tọ̀dọ̀ mi. Èmi ní sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin ni adẹ́rìn pòṣèré. Ẹ sì máa ń sọ ẹ máa ń gbàdúrà fáwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ ti sọ, àwọn aráalé sì gbọ́. Nígbà tẹ́ ní ẹ gbàdúrà fún yàn pé kógun ayé rẹ̀ ṣẹ́ ó sì ṣẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi gbàdúrà, ẹ gbàdúrà fún mi, ẹ ní kí ogun ayé mi ṣẹ́. Nǹkan tí mo wá ń sọ ni wípé bẹ́ẹ̀ yín wò mí ẹjọ́ èèyàn bí mo yẹ wà ṣé mo jọ wò ó. Bẹ́ẹ̀ bọ́ yẹ wà yìí ta lọ́jọ́ ṣé lọ́jọ́ àwọn tó máa ń súre fún yàn. Pátápátá so nínú èmi àti yín sìn táwa ló yẹ kó gbàdúrà fún yàn. Small mommy. Small mommy. Small mommy. Small mommy. Ẹ súre fún mi. Ẹ súre fún mi lẹ́rọ̀ kó tó di tipa. Gbogbo ẹ̀yin ará ilé pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní dí. Small mommy, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, ẹ má bínú pé ẹ̀bùn tá fẹ́ fún yín ó kéré. Láti iléeṣẹ́ SA Stivlom Aluminium ló ní ká fún gbogbo àwọn tí a bá pè wá sórí ètò Ààrẹ Elédùmarè ní ẹ̀bùn kékeré. Ẹ ṣeun ẹ ṣé. Ẹ ṣeun gidi gan-an. Ní iṣẹ́ SA Stivlom Aluminium, àwọn tí wọ́n ń kan ilé. Lágbára Ọlọ́run mo gbàdúrà fún yín. Lágbára Ọlọ́run òkìkí lẹ́ máa lọ. Àmín. Ẹ ní wálẹ̀. Àmín. Ẹ ní yọjú. Àmín. Ṣé wá rí tẹ́ ẹ bá wá wálẹ̀ kọ́kọ́ lọ bẹ́ẹ̀ sì lè fẹ́ wá mú un. Àmín. Tẹ́ ẹ bá tún wá yọjú táyà bẹ́ẹ̀ sì ń lo yọjú. Àmín. Ó kù tèmi náà ká tó máa lọ. Gbogbo ẹ̀ lápapọ̀ ni mo ti ṣe pẹ́ bẹ́ẹ̀. SA Stivlom Aluminium lẹ ṣàdúrà fún kí n ṣe mí. Ó dáa ẹ̀yin náà lágbára Ọlọ́run ohun tẹ́ fi ń sọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ tó ń jáde lágbára Ọlọ́run kò ní kú lágbára. Àmín Jésù. Lágbára Ọlọ́run. Àmín. Lórúkọ Jésù ni àgbàyà. Àmín. Àmín. Ó yà yín lẹ súre fún mi. Lágbára Ọlọ́run Elédùmarè, mi ò ní agbára, mi ò ní àṣẹ láti súre fún yín, ṣùgbọ́n lágbára Ọlọ́run ẹ débi gíga láyé. Òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ ní jábọ́, ẹ̀ ní ṣubú ara, ẹ̀ ní ṣubú ẹ̀mí. Lágbára Ọlọ́run ẹ̀ wá ní ṣìsọ o. Bẹ́ẹ̀ tí ń pa àwọn èèyàn lẹ́rìn ẹ̀ ò ní pa wọ́n lẹ́kún. Ẹ̀yin fúnra yín a ò ní fojú sunkún yín, a ò ní mọ sàárè yín. Ẹ dàgbà ẹ dàrúgbó, ìṣọ̀mọ àjìnà fáwọn òbí yín jẹ. Gbogbo ẹ̀yin ará ilé pátápátá ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ pẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ dúró títí mo fi ṣe tán. Mo lérò pé ẹ gbádùn ètò yìí ní ọjọ́ tí ò ní, mo sọ fún yín, mo ní gbogbo yín ẹ jókòó dáadáa torí wípé àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Small mommy. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè mìyàn lórí àga ibi tó jókòó sí ni kẹ́ni náà má tiẹ̀ lè jókòó dáadáa pé ṣé mi ìníyẹ̀ ṣubú báyìí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ àyàwòrán mi lágbára Ọlọ́run ẹ ní ya wèrè, ẹ ò sì ní ṣi iṣẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ èmi Ọlámídé Aya Ọlásànlóyè kò ní di. A ó tún máa ríra lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ láago 7 sí aago 8 lọ́jọ́ Àlàmísì. Ó dìgbà kan náà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ó dàbọ̀.